Wọ́n tún ti dé. Orúkọ mi ni dókítà èdè Yorùbá. Dókítà èdè Yorùbá, mo gbọ́ èdè, mo mọ èdè, mo nífẹ̀ẹ́ èdè. Èmi gangan lédè, mo sì ń kọ́ni lédè Yorùbá lójúlówó. Ẹ̀yin akẹ́kọ̀ọ́, òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù, òwe la fi ń wá. Àtijọ́ kọrin yẹn báyìí o, bóyá ẹ̀yin ẹ gbọ́ òwe yìí. Obìnrin rédèrèdè ọ̀dẹ̀ kejì ló máa ń jẹ́ kọ́kùnrin mọ̀ kó láya rere nínú ilé. Kí ni ìtumọ̀ ẹ̀? Ṣé bá jọ kọrin ni? Ẹ ní sùúrù. Dókítà èdè Yorùbá wà níbí láti sọ̀túnmọ̀ rẹ̀ fún wa. Tí a bá ní obìnrin rédèrèdè ọ̀dẹ̀ ló jẹ́ kọ́kùnrin mọ̀ pé kó láya rere nínú ilé. Eléyìí túmọ̀ sí pé tí ọkùnrin kan bá ní ìyàwó, ká kọ́kọ́ tibẹ̀ yẹn wò, tó ní ìyàwó tó bá ròyìn pé ìwà ìyàwó ló burú jù, ó ní kì í gbọ́ jù, ó ní kì í gbà jù, pé àwọn ìyókù ó dára jùlọ. Ọjọ́ tí irú ọkùnrin bẹ́ẹ̀ bá jáde torí ìhùwàsí àti bí àwọn obìnrin ọ̀dẹ̀ kejì tàbí ilé kejì tàbí níbòmíràn tó ń ṣe ń hùwà sí ọkọ wọn, á mọ̀ yìí pé Ọlọ́run ti jogún ìwà gidi fún ìyàwó. Ìgbà yẹn látó bẹ̀rẹ̀ sí ni máa pọ́nlé. Àwọn Yorùbá máa ń pa òwe yìí nígbà tí wọ́n bá ṣe àkíyèsí pé ẹnìkan kò mọ iye ohun tó ní. Tó ṣe pé ohun tó ní ó ń wò pé bóyá òun kò tiẹ̀ dá tàbí pé òun lòun wà ní ipò tí kò tiẹ̀ dá rárá. Ó dìgbà tó bá tó rí tẹlòmíì ó tó mọ̀ yìí pé Ọlọ́run ti ṣe oore fún òun. Tẹ́ bá wá rẹ́ni tó ń wúrúwà báyìí láti fi fà á létí, ẹ sọ fún un pé lágbájá, kò dìgbà tó o bá tó róbìnrin rédèrèdè ọ̀dẹ̀ kejì kó tó mọ̀ kó láya gidi nílé. Ǹjẹ́ ó ti yé yín bí? Bẹ́ẹ̀ ni dókítà èdè Yorùbá. Òwe mìíràn tá a mú wá ní ọmọ là ń kó, ẹnìkan kì í kóyún. Bẹ́ẹ̀ ni ọmọ báyìí ni a máa ń kó, ẹnìkan kì í kóyún. Kí ni eléyìí túmọ̀ sí? Ó ní pé nígbà tí obìnrin bá lóyún sínú tó bá wá bí ọmọ náà tán, tó bá di ọjọ́ kẹjọ nínú àṣà Yorùbá, a ó wá ṣe ìkómọjáde fún ọmọ náà. Èyí ni pé ọjọ́ náà ni wọ́n á sọ ọmọ náà lórúkọ. Èyí ni wọ́n ń pè ní ìkó ọmọ jáde, náà ń pè ní ìkómọ. Ṣùgbọ́n obìnrin tó bá sì lóyún sínú ní ilẹ̀ Yorùbá tí ò tíì bí ọmọ náà, ẹnìkan ìkó ọmọ jáde o. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni. Jẹ́ ká tẹ̀síwájú. Wọn kì í kó oyún. Eléyìí ni àwọn Yorùbá máa ń lò, ìyẹn òwe yìí, nígbà tí ènìyàn kan tí ó bá fẹ́ polongo ohun tí ó ń ṣiṣẹ́ lé lórí, tí ò tiẹ̀ tí yọrí, tí ò tí ní ibì kan pàtó tó yọrí sí, tí ohun rere yẹn ò tí ì fìdí múlẹ̀ tán, ṣùgbọ́n tó ti fọn rere rẹ̀ káàkiri gbogbo ayé. Mò ń gbìyànjú àti ra ọkọ̀ tuntun. Tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, mo ń gbìyànjú láti kó lọ sí ilé tuntun. Ọmọ mi kan ó ti ń gbìyànjú. Bí Yorùbá ṣe fẹ́ràn láti máa bára wọn yọ̀ tó jẹ́ pé àwùjọ ayọ̀ ni àwùjọ Yorùbá, wọ́n máa ń fara wọn létí láti má dán irú kan báyìí wò. So ti yé yín? Tẹ́ bá ti rẹ́ni tó ti fẹ́ máa kó ọmọ nígbà tó wà nínú oyún, ẹ lè pé káì, ọmọ là á kó, ẹnìkan kì í kóyún. Èwo lẹ̀yin máa ń pa nínú àwọn òwe wọ̀nyí? Ẹ̀yin akẹ́kọ̀ọ́ dókítà èdè Yorùbá, tí ẹ bá rí òwe tí kò yé yín tàbí tí kò dá yín lójú bí wọ́n ṣe pa, ẹ fi ṣọwọ́ sí mi. Ẹ jẹ́ kí n rọ́wọ́ yín. Èmi gangan ni o, dókítà èdè Yorùbá. Mo gbọ́ èdè, mo mọ èdè, mo nífẹ̀ẹ́ èdè, mo sì ń kọ́ni lédè Yorùbá lójúlówó.